Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Sẹ́rí bàbá wa Mudiru Markaz ọlọ́mọba lọ́rọ̀ ẹ̀mí wọn. Bàbá tó mọ tí ń ṣe ló sì mọ tí ń sọ. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí bàbá bá sọ lẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ṣe mọ̀bù ní ìlú lórí. Gbogbo àwọn àgbà àfáà wọ́n máa ń dìfẹ́ǹdì ojú ọ̀nà wọn àti ọjọ́ ọ̀la àwọn ọmọ kéwú. Torí táwọn ọmọ kéwú bá ti gbúrò kó wà níbì kan wà láì wọn ní kéwú mọ́. Wọ́n máa rọ́gìrì lọ bẹ̀rẹ̀. Ibẹ̀ ló máa rọ́gìrì lọ. Kò lè fẹ́ kéwú máa. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá fẹ́ lówó ìmọ̀ ní kọ́ ní. Ìmọ̀ nìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní bí a fẹ́ lówó. Béèyàn ò bá nímọ̀ kò lè lówó. Béèyàn bá sì nímọ̀ tó bá lówó owó ọ̀nà ò padà bọ́ lọ́wọ́ rẹ̀. Yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ dé kò sí mọ̀ tó fi kọ̀tró rẹ̀. Kò sí mọ̀ tó fi kọ̀tró rẹ̀. Yíò ní látètè kọ́ ṣe gbogbo àwọn àfáà wa ní jọ̀hún. Wọ́n yìí gbà fúnra wọn. Èmi ò fábòsí o. Bàbá wa Lánàṣẹ̀ àti bàbá Lámúlégún wọ́n gbà fúnra wọn tán fi kú. Bàbá Lámúlégún gbé dá Lánàṣẹ̀ wo láwàní ọlọ́wọ́ kan ìwé ni ká fún láàní márùn-ún. Kálukú ń polówó sọ́dọ̀ ara rẹ̀ náà ni. Kálukú sì polówó sọ́dọ̀ ara rẹ̀ náà ni. Ọlọ́run ló mẹ́ni tiẹ̀. So tí bàbá Mudiru bá tẹ̀ sọ nípa pé RMQK kíníkan ẹsẹ̀ ọ̀ra fi tí wọ́n lẹ̀. Kì í ṣe pé kẹwàá sọ di iṣẹ́ àtẹ tó nímọ̀ àtẹ tí ò nímọ̀ RMQK kèfèrí ni. Táwọn bá gbé yín freedom of religion ń bẹ ó wà lórílẹ̀‐èdè wa yìí. Ó wà nínú òfin Nàìjíríà olúkálùkù lè ṣe ẹ̀sìn tó bá wù ú. RMQK tẹ́ ń polongo yìí náà ó sì sàn ju bàbá Aládò lọ o. Ó sàn ju bàbá Aládò tí ń jà tó sàn yàrá kó káàkiri lọ. Ó sàn ju bàbá tí ń fàdó nìyẹn la lọ o. Ó sàn ju bàbá oníkóódé tí ń fi ìwóódé láyàn lórí lọ. Èèyàn wò yàn sàn ẹni tó wò sàn jáde pé ó wò sàn kì í ṣe kan kì í ṣe méjì. Ẹ̀tọ́ ni fún ilé kéwú kí ilé kéwú kọ́kọ́ dá ọmọ kéwú padà pé no ẹ má lọ. Kí àfa ilé kéwú sọ pé no. Mo rántí ìgbà ayé bàbá wa Ṣéhù Sànúsì à ń bẹ àwa mọ̀gbà yẹn tí bàbá wa ń bẹ bá ń ṣe wáàsí tí Ṣéhù Jamiu Bilala bá kọjá bàbá ń bẹ ó ní wéré ní o. Bàbá mọ̀ pé wòlíì ni o. Ṣùgbọ́n àwọn ọmọ kéwú ó yà lọ bẹ̀. Ó yà lọ bẹ̀. Láyé ìgbà ni Jamiu wéré ní. Wéré ní ìlú kan náà lájọ ń gbé. Wọ́n sì jọ pé ìlú kan náà ni. So tí Ṣéhù Jamiu bá dọ́dọ̀ bàbá Lágbàjì tó bá gbóúnjẹ wọn á jọ ọmọ jẹun ó jọ ọmọ kọ bọ ó jọ ọmọ jẹun ni. Ẹni tí wọ́n ń pè wé lọ́fà tó bá sì dé lọ́dọ̀ Alágbàjì wọ́n á ní àmọ́ gbọ́dọ̀ wò bí Ọlọ́run. Lọ́dọ̀ àfáà gbogbo wa. Lọ́dọ̀ àfáà gbogbo wa ó sì jọ máa jẹun ni. Wọ́n ti dé Mọ́ríkàsì níta lọ bá Ṣéhù Adam. Ṣéhù Adam ṣe lálejò. Yóò sì kọ́ bá kó báyìí tùràrí kékeré lọ́fíìdà kékeré ó lè pín fún ẹgbẹ̀rún èèyàn tí ò ní tán. Látàyè báyìí la ti bá. Àwọn àfáà gbọ́dọ̀ mọ defend àwọn ọmọ ilé kéwú tí wọ́n ì tí ì nímọ̀ ká má rọ lọ ní ìrọ̀kúrọ̀. Yíyún ló fi jẹ́ sí pé ẹlòmíì ò wá nílà káyè yóò mọ sọ bàbá Mudiru Markaz tí bàbá bá ti sọ̀rọ̀ báyìí mọ bu ní ìhù tiẹ̀ tí ó wàá mọkún àṣejù ó wàá pọ̀. Yóò wá pàṣẹ jùbọ́. Ẹ sì ń polówó àwọn arábí náà ni. Wàláhì ẹ̀ advertise wọn ni. Bẹ́ẹ̀ pẹ́ nílà káyè kíkà ń gbọ́ ọ̀rá silent. Pápá jùlọ yẹn ni gbogbo kó dín wa rò kó yàtọ̀ lé kò yẹ Súfí. Ẹ̀yin Súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń takò yín. Kí tún ni ti Súfí pẹ̀lú RMQK? Èwo tún ni Súfí tó
Ebi nínú tẹ̀ríkàtù kàdíríà, a máa salamu alaikum ya rijala al-ghaibi, salamu alaikum ya ayyuhal arwahu al-muqaddasatu, ya nukaba, ya nujaba, ya abudalu, ya utadu, li'alili, ya utadu, alibatu, imam, imamana, ya kutibu, ya faridu. Agisu níbi gausi, agisu níbi gausi yìí. Abẹ́ náà kọ́ ni àbí bí gausa ti na lẹ́nu ìwò tíra. Tó ti é sìn, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, àwọn àríwá àwọn ẹ̀mí, a máa ń pè nínú Súfí. Wọ́n ń pè nínú Tìjàníyà. Náà fi ń tẹ́sọ́ọ́lẹ̀. Ìyẹn ilé mi ń sọ fún pé àríwá àwọn ẹ̀mí wà. Ṣùgbọ́n èmi sàmù gbogbo tá a bá fẹ́ ṣe káfí làákàrè sí. Ẹ wọ ọmọbìnrin kan ìyá ọlọ́sùn jò ní àwọn èèyàn wa náà náà polówó ẹ̀. Òun náà ti ṣe program ní ìsìn. Kí ni problem yìí? RMKK rí pé ẹ gọ̀. Àgbọ̀ntà iná àwọn bá ṣe owó rà látà fẹ́kọ̀ọ́lẹ́ náírà ẹni tó rẹ̀ ti pàpàpà ní láì máa tí ó wí. Ok, èèyàn ṣe wòsàn ìmọ̀ àfa ọ̀kín ó dìdì sọ ó sàlọ̀dọ̀ àwọn àfa yìí lọ yìí. Ọ̀dọ̀ àwọn àfa mi kéde àbá mi máa mi nílọrin náà. Ó ṣe pé tí sí ó sì kúrò bẹ́ẹ̀. Ó ti kúrò bẹ́ẹ̀. Tí ò kúrò bẹ́ẹ̀ ó máa kọ̀ fáwọn ẹ̀. Ó ṣe ìdìgámù tọ́ òfin lásì nìyí. Ààyè ọ̀pọ̀lọpọ̀ kan ló ìdìgámù. Ọ̀pọ̀lọpọ̀ kan ló ìdìgámù. Ló ìdìgámọ̀lọpọ̀ kan ló fún pamọ́ tí ò sọ. Ẹ wá fo ẹni tí ń fi àdó níyàn la. Ẹ foyún. Ẹ wá sọ. Lórí kójú ọmọ yín. Nítorí kó ti jọ́ máa ní, ó sì jẹ́ ká ló lórí ọba àlú yín. Alábòsí ni. Alábòsí ni yín. Pé tó bá yí jáde nígbà yí aládò. Bàbá aládò náà wá sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀yin òpònú ẹ wá lẹ́nu bínú. Tẹ́ ẹ rò pé àgọ́ ni. Ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Kàmá yìí síríkì bí láàyè. Ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ tara yín. Ẹ mú ẹ̀yin aráàlú wa ẹ má bọ ẹyọ àbòsí kúrò lọ́rọ̀ yín. Ẹ yàbòsí kúrò lọ́rọ̀ yín. Ẹ sòtítọ́. RMQK ó sàjàdó lọ. Ó sàjọ alálàdóde lọ. Ó sàjàjọ pàdó sí àdápò lọ. Kí ló ń ṣe yín? Àṣejù yín pọ̀. Ẹ máa so òṣì ẹ mọ̀ sí ẹ dáradára. Àṣejù yín pọ̀. Àṣàpé kì í sọ̀rọ̀ ló yé létí bí. Wàláì RMQK tó o bá jẹ́ pé o bá ti rẹ́jísà kìíní ẹ̀ ẹni gbé àgbà afá kan nu wọn. Kò sí nǹkan kan tó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àrẹ sí ẹ̀ tó wó ti mọ́lé. Àfá kó gbọ́n jàjà. Ẹ bá ń pa olórúkọ jẹ́ gbogbo ọlọ́lẹ́kọ̀ọ́ ní gbogbo ọlọ́ pídíà ní àbóṣepè fún ọ. Kí ló ń ṣe? Ọba ti rẹ́jísẹ́ pé rẹ̀ àfa ẹ̀rọ tó nínú ọ̀hún. Ẹ lọ gbé wọn. Ẹ pé ohun tí wọ́n pa ẹ̀ kọ́dà bó ṣe ámísù náà wá jà máa ẹ̀ ti mọ́lé. Freedom of religion wà. Kò sí tí wọ́n ṣe. Polówó tiẹ̀. Ọlọ́run wọ̀nù wa. Ìfún kódà àwọn ẹlẹ́bọ. Ẹ máa tó fa ikú àwọn sàábé ni. Nígbà tá a bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu mọ́. Ọlọ́ni wà látàṣubù lẹ́sìnà yàjúnà mídúnìláì. Ẹ bá ń wá súrà tó wà fàyí ṣubù láà. Ájíwà bìgẹ́rì hílímì. Kàsáálì kàsáyà náà lèkúlè kíníkà àmọ́lùún. Lèkúlè mọ̀ tí àmọ́lùún. Súnmọ̀ ìlárọ̀bìnrin mọ́rídì òun. Súrà ló wà. Àníàmù ó yẹ bá ń fà á. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم
ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. Ọlọ́run wà látẹ̀sùn bù ẹ má ṣe bú. الذين يدعون من دون الله. Wà látẹ̀sùn bú lẹ́dínà yẹ̀dínà min dunillahi. Ẹ má bu ohun tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run. Ẹ má wo Ọlọ́run. Ọlọ́run náà ti mọ̀ pé tí wọ́n ń pè yẹn ò dáa. Tó ti yé ní ìsìn. Bẹ́ẹ̀ bá mọ̀ pé RMQK ò dáa. Ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń jáde ní tẹ́kùn jáde bí ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ yẹn ẹ sáfàtì wọn ni. Ẹ tún polówó wọn ni. Ẹ polówó wọn ẹ̀kan gbọ́ ni. Ẹ̀kan gbọ́ ni. Àwọn tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ibi tó yẹ ká ti gbọ́rọ̀ òdodo òun ni Ìlọrin níbi ọ̀rọ̀ àdó. Wọ́n fọ̀rọ̀ nílẹ̀. Wọ́n náà fàdó sí àlápò. Wọ́n sì yá dídì sọ. Wọ́n fẹ́ jọ́sùn ayé. Wọ́n fọ̀rọ̀ sáyé. Ará lọ ni ẹ wá ń bọ̀ ta nísìn. RMQK. Tí n bá gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀yà àfáà lọ ni èpè. Àbùjọ gidi. Àbùjọ ní ọ̀rọ̀ ní ti ká èpè. Èyí tó kọ́kọ́ ń tẹ̀lé làdó. Èyí ò ní ẹnu yẹn ká kọ́kọ́ rán náà. Ẹ kọ́kọ́ rán. Àdàbí wa ní kí ló bá ti pọ́ sórí pípa nígbà yẹn tó bá ti mà. Ọ̀rọ̀ RMQK ní òun sọ. Àdó sírù. Ẹ ń dọ́gbọ́n pààyàn mọ́lẹ̀. Àdó ìjàpá. Bí ó ṣe lọ. Wàhálà. Ẹ pààyàn mọ́lẹ̀ bí ó ṣe lọ. Agbọ́lọ́jì. ولا تسبوا الذين يدعون من دون الله. Àwọn tá a di ẹ̀rí tán ṣe, wọ́n wo èèyàn sàn, wọ́n ṣàdúrà, wọ́n náà wò sàn. Ẹni tá sì wòsàn náà fún ní nǹkan kan, ó náà ní kò máa lọ. Ó lọ ṣàdúrà kó wọn ní kó wọn wà lọ kó sì tó kó bẹ́ẹ̀ ló ti rí ìpadà. Èmi wá sọ fún ọmọ mi tá a yọjú fún àmúdá lẹ́kùn mọ́ ni. Ẹni tó ní kéèyàn ó máa lọ, ó ṣàánú ni, òun náà ṣe nǹkan kan. Ó ní tó náà ṣe. Yóò ní tó ṣe, yóò pẹran. Tó ti ẹ̀ ń sè, ó fi ṣe pé ta lálàáfáà ni. Àlọ́làfáà dé. Ó ní tó náà ṣe. Máa lọ lásán kọ́ o. Ẹ jẹ́ á kí i. Ká kí onítọ̀hún. Ká kí ẹni tó wọ́n yẹn sọ́kọ́ nípa yóò máa lọ tẹ́tọ́ sí rí ìpadà. Nígbà tẹ́ wálẹ̀ ní kí ihun ẹni ó fi sírù sí yàn láńkọ́ tó fàdó sí yàn lápò. Ẹ tó wá fàdó sí yàn lápò ẹni tí a ti fàdó sápò rẹ̀ ó sì nira á sì ní. Ara ní. Ara ní. Èèyàn bíi mẹ́rin kọ̀ǹfàmù pé wọ́n fi àdó sí yàn lára, wọ́n fi àdó sí yàn lápò lóòótọ́, ẹ̀dẹ̀ pamọ́lẹ̀. Ẹ̀dẹ̀ pamọ́lẹ̀ ẹ̀ sọ kankan nípa ẹ̀. Láti wọ́n wù wọ́n ti ní àwọn lára ẹ̀ wọ́n bínú ẹ̀ ní. Ẹ wá ń jáde, ẹ ń bínú, ọlọ́wọ́ gbìyàn lékè. Àdàbí tó bá ṣe kó dáa kí a máa sàárẹ̀ èèyàn. Ẹ̀yọ́ pé ọmọ fara nìyẹn ló kù. Lòun náà ní rí ìnira. Ìwà ní ìnira níbo lẹ́yìn ń lọ níbo lẹ́yìn sọ̀kò sí. Níbo lẹ́ sọ̀kò sí. Ẹ paná rádaràdá kó lẹ̀. Ẹ paná rádaràdá wọ́n ní àpàdé sí yàrá kó ẹni bínú rẹ̀. Ẹnìkan dẹ̀ èèyàn lára. Ẹnìkan fara nìyàn. Ẹnìkan fara nìyàn. Ẹni tó fara dẹ̀ èèyàn, ẹ wá bẹ̀rẹ̀ sí bú. Ẹ tó fara dẹ̀yàn tó dẹ̀yàn lára ẹ tó sì tún dẹ̀ lára aláwọ̀ ọmọ ìlú náà ló tó kọ́ bẹ́ẹ̀. Ẹ mọ̀ ṣe Ẹ wọn. wá bẹ̀rẹ̀ sí ní kú. Ẹ tó fara dẹ̀yàn ẹ fi yún dẹ̀. Sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni. Ẹ lọ́mọ àlùyé mi. Sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni. Sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni sẹ́yìn lẹ dájọ́ ẹ̀jẹ̀ bí Ọlọ́run. Ẹ wá ń sọ jágajàga lẹ́nu. Ẹ sọ dákọ̀s. Ọlọ́run wà látẹ̀sùn bù ẹ má bù. الذين يدعون من دون الله. Ẹ má sì sí àrùn àlùfù yẹn. ولا تسبوا الذين يدعون من دون الله. Ẹ ti mọ̀ pé òòṣà náà ń bọ̀. Ẹ má bù òòṣà wọn. Ẹ fi hàn lẹ̀ ẹ máa ṣe wá sí ni pé ẹ jẹ́ àṣetọ́ lọ́hùn. Àṣetọ́ náà. Òòṣà ò dáa ká sìn. Àṣẹ. Ọlọ́run ló yẹ ká sìn. Ló yẹ ká sìn. Irú òòṣà tó ń sìn yẹn gan ẹ̀yin ẹ má dàá kọ rẹ̀. Ẹ má tún dárúkọ ẹ̀ gan. Ọlọ́run ọba tó wọ́n wa. Bẹ́ẹ̀ni. Bọ́lá ti dárúkọ òòṣà tí ń sìn. Ọtún publicity òòṣà yẹn. Ọtún publicity òòṣà yẹn. Ọjọ́ ká yóò máa mọ̀ náà. Ẹ má bọ nǹkan mí mọ́ lẹ́yìn Ọlọ́run. Ẹ má sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Tí wọ́n á sí rẹ̀ wọ́n sì bọ́ lẹ́bẹ̀. Tí wọ́n á sí rẹ̀ kó bọ́ lẹ́bẹ̀. Láti ìgbà tá Ànábì ti lọ. Wọ́n jagun lóṣìṣì ẹbọ parẹ́. Kò parẹ́ o. Ànábì Núà ẹ mọ iye ọdún tó lò ní. 950 years. Ṣẹ́bọ parẹ́ ni. Ẹ kò parẹ́. Sáà lọmọdọ́mọ Kábílà sọ parẹ́. Ẹ mọ tanra yín jẹ. ولا تسبوا الذين يدعون من دون الله. Ọlọ́ni ẹ má bu tí wọ́n ń pè
lẹ́yìn Ọlọ́run ọ̀yà ṣubú lọ. ويسوق الله عدوا بغير علم náà má bàa bu Ọlọ́run. كذلك زينا لكل أمة عملهم. Ọlọ́run ní gbogbo tí kálukú ń ṣe àṣẹ lọ́ṣọ̀ọ́ níwájú ẹ̀. Gbogbo tó bá ń ṣe ìwà kún tó ti yọ súnà tẹ́ fi ń ní ayé lára. Tọ̀ kí ni ìrètí yín níwájú Ọlọ́run? Kí ni ìrètí yín níwájú Ọlọ́run? Kó o lọ sí bẹ́ẹ̀ ṣẹnu sọ níwájú àdéhùn ọmọ tó bàbá bàbá rẹ̀ wà nínú náà o. Kí lẹ fẹ́ wí? Kí lẹ fẹ́ wí? Ẹ̀sìn lẹ́yìn ṣe súnà àdébí Mùhámmà. Súnà tẹ́ fi ń pààyàn. Tẹ́ fi ń pààyàn. Wọ́n tẹ́ fi ń dá wa lálẹ́ sílùú. Ẹni kan mọ́ mọ́tò máa ń fún bàbá. Ẹni kí àwọn ọmọkùnrin ẹ̀kọ́ ẹ̀ máa. Wọ́n lẹ́yìn gba ọ̀rọ̀ àdó ṣẹlẹ̀ mo wá ń wo àwọn alùsùnà mo wá wò wọ́n gbin pékẹ́ nítorí pé ẹni tí ó fi ẹ̀sùn kàn yàn pé wọ́n fàdó sí lápò ọ̀tá nọ́mbà sí. Ọ̀tá ni ẹni tí ó fi allegation kàn yàn. Ọ̀tá ni wọ́n bá ṣe kò jẹ́ ká alùsùnà ọjà bá sọ̀rọ̀. Ẹ wo ẹni bá fẹ́ ṣe ẹ̀sìn kó sàmọ́ sí ẹ̀sìn ẹ̀ lọ. Àwọn ará bí ò tẹ̀ ṣe ọ̀rọ̀ wọn ò ṣe kọbi ara sí. Ọ̀rọ̀ wọn pàǹtí ẹ̀wà ni. Kí ló dé? Ẹ máa wo ọ̀rọ̀ tó lóun sọ fún wa. Ẹ má bu tí wọ́n ń sìn. ولا تسبوا الذين يدعون من دون الله Káà náà má bu Ọlọ́run. ويسبوا الله عدوا بغير علم Yóò sì dá ọ̀tá lẹ̀ láì nímọ̀ pé yìí lẹ fa ara dáradára yẹn. كذلك زينا لكل أمة عملهم. Ọlọ́run ní báyìí la ṣe gbogbo tí kálukú ń ṣe lọ́ṣọ̀ọ́ níwájú ẹ̀. Iṣẹ́ tí kálukú ń ṣe a ṣe lẹ́ṣọ̀ọ́ níwájú ẹ̀. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. A fún wọn nírò pẹ̀lú tí wọ́n ń ṣe. Ọ̀dọ̀ Ọlọ́run ní kálukú. Ṣé àlìjánà tèmi kọ́ ló máa wọ̀? Kọ́ ló máa wọ̀ náà. Ṣé ẹ kọ́ ni máa wọ̀? Ṣé ẹ kọ́ lèmi náà wọ̀? Ẹ gbàgbé bàbá kan ní Ìbàdàn nítòsí wáńbì ni. A ní ẹ wo mo ti ń gbógun ti Súfì onítọ̀rí kọ́ ní ìsìn ó lé lógún ọdún Súfì onítọ̀rí kọ́. Ẹni tí ń gbógun ti Súfì onítọ̀rí kọ́ mélòó lábẹ́gbẹ́ RMQQ ó wá ṣẹlẹ̀ ó dákẹ́. Ó dákẹ́ àgbọ̀n kankan lẹ́nu ẹ̀. Àgbọ̀n kankan lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni, ó dá ní ogun ti ka ogun gan nù. Súfì onítọ̀rí kọ́. Àmọ́ òun gbógun ti àwọn Amadíà. Ẹ̀yàn mélòó lẹ fẹ́ gbógun ti? Èèyàn mélòó? Ẹni Amadíà kì í ṣe Mùsùlùmí. Kì í ṣe Mùsùlùmí. Súfì onítọ̀rí kọ́. Kì í ṣe Kì í ṣe Mùsùlùmí. Mùsùlùmí. Àwọn ìwà àánú. Wọ́n kì í ṣe Mùsùlùmí. Wọ́n kì í ṣe Mùsùlùmí. Àwọn Tàbùlígì. Àwọn Tàbùlígì. Wọ́n kì í ṣe Mùsùlùmí. Wọ́n tó kọlà só. Àwọn RMQQ wọ́n kì í ṣe Mùsùlùmí. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون Ọlọ́run ní gbogbo tẹ́ ẹ ṣe máa fún ẹ nírò látàyé báyé làwọn àgbà àfà ní kálukú ní dìfẹ́ǹdì ojú ọ̀nà nígbà ayé bàbá Kàmọ́dù àná ò gbà ó wọ́n máa sẹ́rí àwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ fágbà o wọ́n ní irọ́ ni wọ́n fi ń dáàbò bo tiwọn. bí ṣé wà bí bùbá sọ̀rọ̀ bí ẹ gbọ́dọ̀ dọ́ kíní kan o ẹ̀sùn pé tó hánà fún ẹ̀ láàfáà wá ń sọ̀rọ̀ nù. ẹni bá ti màṣúọ̀ tó ti bàlágà tó ti dàgbà òye